èyí ni àwọn ohun tó yẹ kẹ́ ẹ mọ̀ nípa òṣèrébìnrin nì Allwell Adémọ́lá, ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ di olóògbé. Gbajúgbajà òṣèrébìnrin eléyìí tí ikú wọlé mú lọ lójijì yìí, òun náà la bí ní ọjọ́ kẹsàn-án oṣù kẹjọ sí ìlú Èkó, tó sì jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn nílùú Abẹ́òkúta. Allwell Adémọ́lá ló tún jẹ́ ọ̀kan lára àwọn ọmọ ẹni tí ó ti fìgbà kan rí jẹ́ adájọ́ àgbà, tó sì tún jẹ́ adájọ́ àgbà àkọ́kọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà, Adétòkunbọ̀ Adémọ́lá. Allwell Adémọ́lá ló bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé, èyún nínú gbajúgbajà eré oníṣe kan eléyìí tí ó jẹ́ ti àwọn ọmọdé tó máa ń wáyé ní móhùnmáwòrán ti NTA, èyún Nigerian Television Authority, tí wọ́n pè ní Animal Games ní nǹkan ọdún 1986. Ibẹ̀ náà ni ó gbà kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tó fi darapọ̀ mọ́ in tó ní ṣe pẹ̀lú ẹ̀ka eléyìí tó jẹ́ ti Yorùbá Nollywood ní orílẹ̀-èdè wa Nàìjíríà ní ọdún 1992, tó sì bẹ̀rẹ̀ sí ní kópa nínú oríṣiríṣi àwọn eré àgbéléwò, tó sì jẹ́ wípé ó jingíri nínú kí èèyàn ó ṣe sinimá àgbéléwò àti kí èèyàn ó darí eré oníṣe yálà ní èdè Yorùbá tàbí lédè òyìnbó tá a túmọ̀ sí èdè Gẹ̀ẹ́sì. Ọdún 2002, òun náà ni Allwell Adémọ́lá kó àwọn èèyàn jọ láti jẹ́ ẹgbẹ́ orin rẹ̀. Èyí náà ni àwọn èèyàn fi mọ̀ wípé ó láǹfààní, bẹ́ẹ̀ ni ó sì jẹ́ ògbóǹtarìgì nínú tó ní ṣe pẹ̀lú iṣẹ́ orin kíkọ, tí ó sì gbé àwo rẹ̀ àkọ́kọ́ jáde ní ọdún 2006. Onírúurú àmì ẹ̀yẹ òun náà ni Allwell Adémọ́lá gbà. Lára àwọn àmì ẹ̀yẹ eléyìí tí ó gbà ká díẹ̀ ká dákẹ́, òun náà ni àmì ẹ̀yẹ ẹni tó jẹ́ òṣèrébìnrin tí ó sì ṣe àtìlẹ́yìn fún àwọn akẹgbẹ́ rẹ̀ jù eléyìí tó gbà ní ọdún 2016, tó sì tún gba àmì ẹ̀yẹ mìíràn èyún lórí ọ̀kan lára àwọn sinimá àgbéléwò tí wọ́n pè ní Àkàndé, eléyìí tí ó fún ní orúkọ nígbà náà. Lára àwọn iṣẹ́ eléyìí tí a lè sọ wípé Allwell Adémọ́lá ṣe nígbà ayé rẹ̀, tó sì jẹ́ wípé àwọn iṣẹ́ yìí òun náà ló jẹ́ iṣẹ́ tó fọn rere rẹ̀, òun la ti rí sinimá tó pè ní You or I, eléyìí tó gbé jáde ní ọdún 2013, àti Ọmọ Ẹ̀mí, eléyìí tó gbé jáde ní ọdún 2017, tó ti sinimá Ilé Wa ní ọdún 2018. Allwell Adémọ́lá òun náà ni ó ṣe bẹ́ẹ̀ jẹ́ ẹnìkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fẹ́ràn. Lára àwọn àkọsílẹ̀ òun náà ni ó tún ṣe lálàyé wípé Allwell Adémọ́lá òun ló jẹ́ ẹni tí kò ní ọkọ, débi pé yóò bímọ, nítorí wípé ó kù bí oṣù méjì eléyìí tí òun àti ẹni tó jẹ́ àfẹ́sọ́nà rẹ̀ tí wọ́n ó ṣe ìgbéyàwó, òun náà ni ẹni ọ̀hún jáde láyé, tó sì jẹ́ wípé láti ìgbà yìí òun náà ni Allwell Adémọ́lá ti fira rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí kò ní ọkọ. Allwell Adémọ́lá ló lọ sí ilé ẹ̀kọ́ gíga ti Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ní ìlú Ilé-Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun, tó sì kọ́ ẹ̀kọ́ nípa tó ní ṣe pẹ̀lú eré oníṣe àti eré orí ìtàgé. Allwell Adémọ́lá ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ pẹ̀lú inú rẹ̀ àti bí ti máa ń nawọ́ rẹ̀ èyún sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn eléyìí tí wọ́n jẹ́ aláìní láwùjọ, tó sì jẹ́ ẹni tó máa ń gbárùkù tí tó ní ṣe pẹ̀lú ìlọsíwájú ọmọlàkejì. Àwọn iṣẹ́ rere eléyìí tí ó ti ṣe, òun náà ló mú ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹgbẹ́ rẹ̀ láti máa kọrin rere kì í tí wọ́n sì ń kó kìkì rẹ̀, bó tilẹ̀ jẹ́ wípé ó dùn ọ̀pọ̀lọpọ̀ wọn dẹ́kun àti máa sọ̀rọ̀ nípa tó ní ṣe pẹ̀lú iṣẹ́ rere eléyìí tí Allwell Adémọ́lá ti ṣe. Ó jẹ́ ohun tó bani nínú jẹ́, tó sì dùnni lọ́pọ̀lọpọ̀, látàrí wípé ó kù bí wákàtí 24 eléyìí tí Allwell Adémọ́lá yóò jáde láyé. Òun náà ni ó ṣe fọ́nrán kan tó fi sí ojú òpó ti aláfàwòrán tó ń ti fọ́nrán Instagram ẹ̀ sí, níbi tí ó ti ń kọrin wípé pẹ̀lú ògo Ọlọ́run òun ó la ọdún 2025 já, eléyìí tó jẹ́ wípé kò mọ̀ wípé kò ní ṣeé ṣe fún òun. Pẹ̀lú bí ẹbí, ará àti ọ̀rẹ́ àtojúlùmọ̀ bí wọ́n ti ṣe ń kẹ́dùn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí Allwell Adémọ́lá, òun náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbà ládùúrà wípé kí Ọlọ́run kí ó mú èpè ẹbú kúrò lójú rẹ̀, kí ó sì forí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn. Fún àwọn ìròyìn bí èyí sí, ẹ kàn sí wa lójú òpó ẹ̀rọ ayélujára gbogbo wa pẹ̀lú Diamond TV Channel. Ẹ ṣé púpọ̀.